Tẹ́ ẹ̀ bá gbàgbé, mo máa ń sọ kinní kan lórí ètò Bitter Truth. Mo ní bíba ẹ̀sìn jẹ́ kò sínú ọ̀rọ̀ mi. Èmi gbà pé gbogbo ẹ̀sìn tá a bá ti ń ké pe Ọlọ́run, ẹ̀sìn ni. Ṣùgbọ́n àwọn tó ń ṣe ẹ̀sìn yẹn ló mátà. Ṣé kìí ṣe pé wọ́n ń fi Ọlọ́run parọ́? Ẹ má bínú, èyí tí mo tún mú wá lónìí, ó ní ṣe pẹ̀lú àwọn ará òkè ọya náà ni, àwọn northerners, pàápàá jùlọ àwọn olórí ẹ̀sìn wọn. Now, ara nǹkan tá à ń sọ rèé o. Tí ẹ bá ní òun ṣe ẹ̀sìn tòótọ́, tí ò sì rí aburú nínú kágbẹ̀mọ ẹ̀mí ọmọlàkejì, ṣé ẹ̀sìn ló ń ṣe àbí ẹ̀sìn? Ẹ wo ọ̀rọ̀ alàgbà olórí àwọn INEC yẹn tí wọ́n ní kí wọ́n ó yọ. Àwọn tó ń rí sí ọ̀rọ̀ Sharia ni wọ́n sọ̀rọ̀ yẹn o. Kí nìdí tí wọ́n fi ní kí wọ́n yọ? Kí ló ṣe? Ìyẹn alàgbà Òjó Àmúpìtàn, tẹ́ ẹ bá gbọ́ àwọn ọ̀rọ̀ rírùn. Àwọn tó ń rí sí ìgbìmọ̀ tó ń rí sí Sharia lórílẹ̀‐èdè Nàìjíríà, Islamic religions, ẹ ti sọ di nǹkan míì. Ẹ̀yin ìgbìmọ̀ yìí, Supreme Council for Sharia, látẹnu ààrẹ ìgbìmọ̀ Sheikh Bashir, ó sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ààwẹ̀. Ẹ fẹ́ gba ààwẹ̀, àsìkò Ramadan ń bọ̀, kò wá sí nǹkan tẹ́ ẹ rí kọjá pé fífi ẹ̀tanú sọ̀rọ̀, ẹ sì fẹ́ káàwẹ̀ yẹn gbà. Torí ẹ̀tanú lẹ fi ní kán yọ Òjó Àmúpìtàn tó jẹ́ alága INEC lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹlẹ́ẹ̀nígbàgbọ́ nú ẹ̀ pé gbogbo nǹkan tó bá ṣe ẹ̀ ní gba ìbò yẹn ní 2027. Ó dáa, ẹ̀ ní gbàbò yẹn. Number one, ohun tẹ́ ń fi sílẹ̀, ohun èṣù ni. Ohun àsìtánì, ẹ má jẹ́ sọ pé ohun èṣù. Torí àwọn bàbá wa ti ní àwọn ò fẹ́ máa gbọ́ nǹkan tí ń jẹ mọ́ èṣù ká máa pè mọ́ ohun aburú nílẹ̀ Yorùbá. Ẹ má bínú, mo ń sáré ṣe àwọn nǹkan tó jọ máa wúlò fún wa ni. Alàgbà Òjó Àmúpìtàn, ẹ nítorí wípé àwọn kan ti lọ bá a nígbà kan pé kó bá wọn kọ lẹ́tà gẹ́gẹ́ bí amòfin sílẹ̀ Amẹ́ríkà wípé àwọn Kìrìsìtẹ́nì nìkan làwọn afẹ̀míṣòfò ń pa. Ẹ nítorí ìdí èyí, ó ti sọ̀rọ̀ ara rẹ̀ di amòfin àwọn Kìrìsìtẹ́nì. Why? Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nílẹ̀ Yorùbá tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn Islam, ṣé ẹ mọ̀ wípé báwọn ará òkè ọya ṣe ń gbé ẹ̀sìn yìí, wàhálà ni wọ́n fi ń dálẹ̀. Kò sì sí tíjọba lè ṣe sí mọ́. Gàzíkíà tó wà ń bẹ nìyẹn o. Ó ti bàjẹ́, ó ti wọ́, ó ti dojúrú. Ṣùgbọ́n ìbéèrè mi nìyí, kí nìdí tí àwọn ará òkè ọya, àwọn northerners fi rò wípé dandan ni kí orílẹ̀-èdè Nàìjíríà kó wà lẹ́yìn abẹ́ ẹ̀sìn Islam? Nínú ìbéèrè náà ni wípé ṣé nǹkan tí Quran tẹ́ ẹ pè ní ìwé mímọ́, let me tell you, mi ò gbèjà Kìrìsìtẹ́nì, ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ Bitter Truth ni. Ṣé nǹkan tí Quran sọ lẹ̀ ń ṣe? Tó bá wá jẹ́ pé tí Quran sọ lẹ̀ ń ṣe, kí lẹ ṣe fẹ́ kí ẹ̀sìn Islam kó rí lójú àwọn ènìyàn? Tí wọ́n bá dẹ̀ wí, ẹnìkan mórí wá kan fọrùn ńlẹ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń pariwo Sharia yìí tó, ká wípé àti ẹ̀wà rí àpẹẹrẹ rere látara Sharia ọ̀hún lára àwọn tó kówó jẹ nínú àwọn gómìnà yín lókè ọ̀yà tí Sharia ti mú kìbàdà. Sharia tẹ́ ń pariwo yìí, òṣèlú lẹ fi ń ṣe. Ẹ fi ń dá wàhálà lẹ̀ ni.
tí Sharia bá máwọn tó yẹ kán mú lókè ọ̀yà nígbà yẹn ni kẹ́ ẹ tó máa sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ nípa Nàìjíríà. Kò sí tó kan gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú Sharia. Ẹ̀yin ló kàn. Ẹ dẹ̀ ti bẹ̀rẹ̀, bàbá wa Ọbásanjọ́ ti wòran, wọ́n ti wò yín ìran tó fi bẹ̀rẹ̀ ń Zamfara nígbà ayé ìtìjọba wọn. Kí ni Òjó Àmúpìtàn alága INEC ṣe ju pé ó jẹ́ Kìrìsìtẹ́nì lọ? Ẹ ló dìgbà tán bá yọ o. Ẹ jọ ẹ worú sí yẹn. Then ẹ̀sìn tẹ́ ń sọ̀rọ̀ nípa Sharia lé lórí náà ló sọ wípé tí wọ́n bá pa tẹ́rọ́rìstì kan 10 ó dìde lábẹ́ ẹ̀sìn Islam, nítorí pé gbogbo àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí, ẹgbẹ́ afẹ̀míṣòfò pátá abẹ́ ẹ̀sìn Islam ni wọ́n ń sá sí. Orúkọ tó dẹ̀ jẹ́ mọ́ orúkọ ẹ̀sìn Islam ni wọ́n ń jẹ́. Then ẹ̀rí nǹkan kan sọ. Then kí ló dé tó jẹ́ pé lásìkò yìí ẹ̀sìn Islam ó accommodate àwọn ọ̀daràn? Láìpẹ́ wọ́n mú ààrẹ Miyetti Allah ní Kwara. Ayì máa sọ̀rọ̀ lórí yẹn, mi fẹ́ waste time yín, ṣùgbọ́n ní ṣókí kí la gbọ́, kí la máa tún padà gbọ́, nítorí wọ́n ní allegedly ìṣọwọ́ṣe pẹ̀lú àwọn afẹ̀míṣòfò tẹ́rọ́rìstì àtàwọn ìkópa ẹ̀ nínú ẹ̀. Mo ní a sọ̀rọ̀ lórí Miyetti Allah later. Ẹ mọ̀jà tún yàbàrà. Wọ́n láwọn ò ní gbà ó máa ṣojú ṣáájú. Ṣé ààrẹ Bọ́lá Ahmed Tinubu Excellency tó fi síbẹ̀ ṣé Kìrìsìtẹ́nì ni wọ́n? Ṣé Ṣẹ̀tìmà Kìrìsìtẹ́nì ni? Ó dá kí ló wá dé? Kí ni Kìrìsìtẹ́nì fi ṣe yín? Ẹ̀yin lẹ́ẹ̀dẹ̀ dìde lẹ́nìí kò wọ́n pa Kìrìsìtẹ́nì nìkan o, àti Mùsùlùmí ni wọ́n ń pa o. Ẹ̀yin náà lẹ́ẹ̀tún bọ́ta lẹ́ni ẹ̀fẹ́ rí Kìrìsìtẹ́nì. Ẹ̀yin náà lẹ́ẹ̀tún bọ́ta lẹ́ni Sharia. Ẹ̀yin lẹ́ẹ̀bọ́ta lẹ́ni jihadi. Àmúpìtàn tẹ́ ẹ ní kí wọ́n yọ, ó kàwé tó fi dá mòfin ni. Ṣé yóò wá torí ẹ̀yin Mùsùlùmí kò ní ṣiṣẹ́ tí wọ́n gbélé lọ́wọ́? Ṣé bí wọ́n lọ bá ni? Ara tá à ń sọ rèé, ṣé nǹkan kan náà ni wá? Ẹ wonú wàhálà tí orílẹ̀-èdè Nàìjíríà wà láti ọwọ́ ẹ̀sìn Islam àti àwọn agbésùmọ̀mí. Mi ò sọ pé gbogbo ẹ̀sìn Islam o, mi sì sọ pé gbogbo Mùsùlùmí o, àwọn alákatakítí ni mò ń sọ, pàápàá jùlọ àwọn ará òkè ọ̀yà, àwọn northerners. Nítorí wípé kán mọ́ bá sọ pé kán yọ INEC chairman yìí, á lóun ò ṣe Kìrìsìtẹ́nì mọ́ nítorí tiyín. Kí làwọn à ń sọ? Ẹ wá ń pariwo peace, unity. Níbo peace àti unity òun wà? Níbo látijọ́ kan? Ṣé ẹ rò pé wàhálà àwọn alákatakítí ẹlẹ́sìn Mùsùlùmí ti ń pọ̀ jù? Mo kàn béèrè ni o. Ṣé ẹ rò pé ẹ̀sìn yẹn náà wọ́n ti ń dorí ẹ̀ kodò? Tí wọ́n bá wá dorí ẹ̀ kodò, tó bá wá jẹ́ wípé ẹ̀sìn yẹn le, then káwọn tó jọmọ tìyá tiwa tí wọ́n bá fẹ́ ṣe ẹ̀sìn Islam, tí wọ́n fẹ́ ṣe Sharia, kán lọ kó bá àwọn tó fẹ́ràn Sharia. Kò pẹ́ dandan kẹ́ ẹ force anybody wípé wọ́n gbọ́dọ̀ gba Sharia, kì í kò ń ṣara constitution. Tí ẹ bá wá ní wọ́n fi sí àwọn wo ló jókòó? Okay, gbà mi ò gbà ṣe mọ́. Ṣé àwọn Kìrìsìtẹ́nì jókòó gẹ́gẹ́ bá a ṣe sọ pé wọ́n Nàìjíríà ni wá nígbà tí wọ́n fi Sharia sínú constitution? Then a fẹ́ mọ àwọn tó kọ́ àtìdí tí wọ́n fi kọrú ẹ̀. Kí ló dé tẹ̀ ń kórìíra ẹlẹ́sìn mi? Nílùú tó jẹ́ wípé kò sẹ́sìn táyé ò gbà, kò sẹ́sìn tó ní kálukú ò lè ṣe. A tún máa rìfà sí Buhari o. Èròǹgbà Buhari ó yàtọ̀. Ara àwọn ọmọ Buhari, mínísítà Buhari ni Adébáyọ̀ Ṣítù tó fẹ́ jẹ gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ẹ la ojú yín dáadáa. Ó lóun fẹ́ ṣe gómìnà. Ẹgbọ́n tó sọ, láì kí n ṣe Fúlàní, nǹkan àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣe ni pé yóò mú Sharia wọlé, allegedly bí wọ́n ṣe sọ. Torí kíni? Àwọn Ọ̀yọ́ ṣe títí wọ́n ti gbanú ojú ẹ̀ ṣá o. Ṣùgbọ́n síbẹ̀ ẹ má wòran, àti Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì, Sharia kọ́ ni nǹkan tó lè mú wa gòkè àgbà lásìkò yìí. Òfin ìlú ti tó lọ́tọ̀. Ṣùgbọ́n tó wá ń surprise mi ni pé
wọ́n fẹ́ fi dá wàhálà ẹ̀sìn sílẹ̀ ni, kò sì sí bí wọ́n ṣe lè kọ́ọ̀bù wọn. tí wọ́n bá fẹ́ kọ́ọ̀bù wọn, irú èyí tí Trump ṣe ń jò ní, wọ́n bẹ̀rẹ̀ sí pariwo against northern Islamic ni o, against northern Muslim ni o. ojú yẹn á bò. tẹ́ ẹ bá gbà wọ́n láàyè, ẹ mọ̀ wípé kì í ṣe torí tí, kì í ṣe torí ẹ̀sìn, torí òṣèlú ni. Yorùbá Master Channels lẹ tí ń wò wá, Ṣeun Agboola lórúkọ tèmi. ẹ gbà wá bá a ṣe rí o, ìwọ̀n bá tá a mọ̀ lásán o. bitter truth ni, ẹni tó bá tabà pẹ̀tẹ́pẹ̀tẹ́ ni kó lọ túnbẹ̀ ṣe ni. ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ níṣẹ́ láti ṣe, kó mọ̀ jẹ́ pé orí ẹ̀sìn Sharia làwọn ará bí ó ti dà nǹkan rú, torí abẹ́ ni wọ́n ń sá sí. abẹ́ ni wọ́n ti gbé àwọn afẹ̀míṣòfò dìde, ìyẹn àwọn alákatakítí ẹlẹ́sìn ni o. mi ò sọ pé àwọn tó ń sin ẹ̀sìn òtítọ́ àti òdodo. ẹ foníkálukú lẹ̀ kó ṣẹ̀sìn ẹ̀. ìgbàgbọ́ bàbá kò gbọ́mọ là, tìyá kò gbọ́mọ là, tọmọ ọ̀gbá tiwọn náà là. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe wò wá.